TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Ètò TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mo rí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ọdún lọ sópin o bàbá rere, fi iṣọ́ rẹ ṣọ́ wa o tọmọtọmọ, ohun tí ó pa wá lẹ́kùn o lọ́dún tuntun máa jẹ́ kó ṣẹlẹ̀ sí wa o bàbá rere. Ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa. Ọdún lọ sópin, àwa ń wọ ọdún tuntun wò wá láṣọba mi aláwùrábí, àwa la máa rẹ́yìn ọdún yìí, ọdún tuntun tí à ń wò lọ́nà yìí gbogbo wa la máa débẹ̀ láṣọba mi aláwùrábí, wọn ní fi ẹnikẹ́ni ṣe àwátì. Ẹ kú ojúmọ́, alihamdulilayi rọ́bì alamí, níbi tá a tún bá dé nínú ọdún 2023 kì í ṣe mímọ̀ ṣe wa, orí ọ̀fẹ́ Ọlọ́run òun náà la rí gbà la fi wà láàyè láàárọ̀ tòní. Jẹ́ ká máa fi gbogbo ọjọ́ ayé wa ká máa fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Yálàtìf, ọba tó ń fi àánú rẹ̀ ṣọ́ wa ní gbogbo ìgbà. Ẹ káàbọ̀ sórí ètò ojúmọ́ aláyọ̀ níkànnì amóhùnmáwòrán BGI TV, ọdẹ òdùnbí àjírẹ́bí àti dé o láti máa mú àwọn ìròyìn yẹn wá sí etí ìgbọ̀nyín lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ láàárọ̀ òní. Tàná oníjọ tèní oníjọ tàná, torí pé àwọn ìròyìn yẹn lọ́tún báyìí ni wọ́n ti bá wa wá sí òde. àwa náà sì ti ṣetán láti máa mú wọn wá sí etí ìgbọ̀nyín ojú amóhùnmáwòrán yín lọ́lọ́kọ̀ òjọ̀kan. Àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́ láyé lórúkọ tèmi, fẹ́lẹ́ ni gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́, Ọlọ́run bọ̀ òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube ńkọ́ bàbá gbàgede ìmọ̀ TV là ń jẹ́ lórí YouTube. Ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa wò lọ́lọ́kọ̀ òjọ̀kan bí a bá ṣe múlẹ̀ lórí ẹ̀rọ ayélujára TikTok. Bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí TikTok. Ẹ lọ bá wa kọ́ mọ olùbọ́ lápá abẹ̀yẹn ká máa ṣe lápá ti TikTok. Bákan náà àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ẹ gbé kínní wá, àwa ló kàn, ẹ jẹ́ ká fi tiwa ká fi gbé tìyín lárugẹ kó lè rèé bó ṣe yẹ kó rí. Ẹ̀yin náà ẹ fi èní kẹ́ fi pètè ọ̀la sílẹ̀ nípa ohun tí ẹ yàn láàyò gẹ́gẹ́ bí okòwò yín, iṣẹ́ yín tí ẹ yàn láàyò. Ẹ gbé wá, ẹ jẹ́ ká fi tiwa ká fi gbé tìyín lárugẹ. Owó ìdákanmọ̀ lásán ni, owó tí yóò ṣe ni léegun ẹ̀yìn. Àwọn tó ti bá wa dòwò pọ̀ lọ́lọ́rọ̀ yìí pé ọ̀gá nìkan láwùjọ òkúta ẹ̀ẹ́dùn wa ò kẹsì rí pé dídùn lọ́sọ̀ aṣọ fún yín. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ lójú amóhùnmáwòrán yín tó ń bọ̀ yẹn, òun ni kẹ́yìn láǹfààní láti ṣe àkọsílẹ̀ rẹ̀. Tẹ́ bá kọ ọ́ sílẹ̀ a máa ṣe bẹ́ẹ̀ dá yín lóhùn gẹ́gẹ́ bí a ti ṣe ìlérí yẹn fún yín pé owó ìdákanmọ̀ lásán ni. Ẹ má yẹ kí n dá yín lágara ọ̀rọ̀ kó má dàbí pé mò ń bọ̀ òkú lọ́lé olóró láàárọ̀ òní. Ẹ jẹ́ ká bọ́ sójú agbami ètò ojúmọ́ aláyọ̀ níkànnì amóhùnmáwòrán BGI TV. Ẹ ti mọ̀ bí a ti máa ń ṣe wípé kókó orí rẹ̀ la máa kọ́kọ́ yọ̀nà fún yín ká tó wọnú àwọn ìròyìn yẹn lọ lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ lẹ́yìn àárọ̀ òní. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti orí pápá BGI TV. Kí ló ń ṣẹlẹ̀ lórí pápá BGI TV? Ẹ má gbàgbé pé gbogbo wa la ti ń gbáradì fún ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀, ìyẹn AFCON tí yóò máa wáyé ní orílẹ̀-èdè Ivory Coast. Báwo la ṣe ń gbáradì sí? Báwo ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń lọ sí nípa ti gbogbo àwọn nǹkan mìíràn? Ẹ jẹ́ ká sọ di mímọ̀ fún yín pé orílẹ̀-èdè Nàìjíríà wọ́n mà ti ń ṣe bẹ́ẹ̀, wọ́n ti ń wá àwọn nǹkan tó dàbí àwọn agbábọ́ọ̀lù tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe gbòógì tí wọ́n lè ṣe ìrànlọ́wọ́ púpọ̀ fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ní orílẹ̀-èdè Ivory Coast. Ẹ jẹ́ ká wò ó bí wọ́n bá rí wọn lótìtọ́ àti lódodo. A ní àwọn agbábọ́ọ̀lù nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n àwọn agbábọ́ọ̀lù yìí wọn ò dáńtọ́ dáadáa bí àwọn èèyàn kan ṣe ń fojú wò wọ́n, pàápàá jùlọ aṣọ́lé wa. Ẹ jẹ́ ká wò bó ṣe máa rí. Ìyẹn mo ní kí n fi tó yín létí pé orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ bá ń gbọ́ àti balance báyìí o, a sì ń ṣe kíni, a sì ń wá gbogbo àwọn tó lè ṣe ìrànlọ́wọ́ fún wa nípa ti ọwọ́
iwájú mo tẹ̀ gbé àwọn èèyàn sọ pé Victor Osimhen, Boniface, Taiwo Awoniyi, àwọn èèyàn lóríṣiríṣi ni wọ́n dárúkọ ṣùgbọ́n lápá kan kò tí tẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́rùn. ẹ jẹ́ ká fìyẹn lẹ̀ ká lọ sí ilẹ̀ òkèrè nípa tàwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń dá bí ẹdun rọ̀ bí òwe. Eléyìí ló mú mi sún kan Victor Boniface. kí ni Victor Boniface ṣe? ẹ wò, ǹjẹ́ jẹ́ mọ̀ wípé wọ́n ti mú góòlù Victor Boniface, wọ́n ti mú góòlù lára góòlù ẹ̀ kan, wọ́n ti mú ẹyẹ kan kalẹ̀ wípé góòlù yìí ó yẹ fún àmì ẹ̀yẹ níbi ìdíje Europa League. ẹ má gbàgbé wípé ìpele ìsọ̀rísọ̀rí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ló ti ṣe bẹ́ẹ̀ ló ti tẹnubọ epo. Kódà wọ́n ṣe ayẹyẹ ìyíkoto lánàá láti mọ bí àwọn ikọ̀ agbábọ́ọ̀lù oríṣiríṣi bí wọ́n ṣe máa kojú ara wọn. ṣùgbọ́n lánàá òde yìí ni àjọ UEFA ni wọ́n sọ di mímọ̀ wípé lára àwọn góòlù táwọn fẹ́ mú gẹ́gẹ́ bí góòlù tó ṣe é ṣe kó jẹ́ góòlù onípolówó tàbí èyí tó yẹ fún àmì ẹ̀yẹ ni wọ́n bá sọ pé góòlù Victor Boniface èyí tó gbá wọlé nígbà tí wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù kan ní ìpele ìsọ̀rí ni àwọn yóò mú. ẹ jẹ́ ká wò ó bóyá góòlù náà á ṣe bẹ́ẹ̀ á gbé àmì ẹ̀yẹ wá fún Victor Boniface. ẹ jẹ́ ká kúrò lápá ti ọ̀dọ̀ Victor Boniface gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. ẹ wò, ẹ jẹ́ ká tẹ̀síwájú lórí pápá BGI TV. ìròyìn kan rèé tó ṣe bẹ́ẹ̀ tó ń já ròyìnròyìn nílẹ̀. ẹ jẹ́ ká sọ nípa ti agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ni John Mikel Obi. ta ló sọ̀rọ̀ nípa John Mikel Obi? Jose Mourinho òun ló ti sọ di mímọ̀ wípé òun mọ̀ọ́mọ̀ kọ̀ǹvátì John Mikel Obi sí defensive midfielder ni láti attacking midfielder tó jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. ó sọ eléyìí ó nítorí òun rí àwọn àmúyẹ kan lára John Mikel Obi nígbà tó ṣẹ̀ṣẹ̀ dé sínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea lọ́dún náà lọ́hùn-ún lòun fi wò ó pé nǹkan tí òun rí yìí gbogbo àwọn èèyàn wọn kò rí. lòun sọ pé ó yá ìwọ máa gbá defensive midfielder fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea. eléyìí ló mú kí Mourinho wá sọ lánàá níbi ètò ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí Mikel ṣe àgbékalẹ̀ rẹ̀ wípé tó bá jẹ́ wípé ẹ̀yin èèyàn wò wípé òun pa kádàrá John Mikel Obi dà, kò rí bẹ́ẹ̀ o. òun ṣe nǹkan tó lè ṣe ìrànlọ́wọ́ fún John Mikel Obi lòun ṣe gbé irúfẹ́ ìgbésẹ̀ náà bẹ́ẹ̀. nítorí náà kí àwọn èèyàn lè ṣe bẹ́ẹ̀ kí wọ́n fi ọkàn balẹ̀. àti wípé gbogbo ìgbà tí òun rí John Mikel Obi nígbà tí òun àti Messi jọ gbá ẹran tí àṣekágbá Olympic ni nígbà náà wípé òun rí pé lẹ́yìn Messi John Mikel Obi ló dára jù nígbà náà. òun sì rí pé á wúlò fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea lòun ṣe fà á mọ́ra tí òun sì sọ di defensive midfielder nínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea. rí báyìí òun náà ó lè dúpẹ́ lọ́wọ́ mi dáadáa. John Mikel Obi òun ni ó fi ọ̀rọ̀ yìí léde láti ẹnu Jose Mourinho. ó yá, ẹ jẹ́ ká tẹ̀síwájú. ẹ jẹ́ ká sọ di mímọ̀ fún yín pé tennis ó ṣe bẹ́ẹ̀ wọ́n máa ṣe nǹkan tó yà lára ọ̀tọ̀. ẹnìkan tó jẹ́ ògbóǹtarìgì agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọnkéré Rafael Nadal ó ṣe bẹ́ẹ̀ ó ṣe àkọsílẹ̀ ìsàmìsí ọdún kan tí Messi gba ife ẹ̀yẹ. báwo ló ṣe wá ṣe ìsàmìsí yìí? ó kó àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọnkéré ó kó wọn papọ̀. ó bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn wípé ẹ ṣe báyìí ẹ ṣe tọ̀hún láti jẹ́ kí àwọn náà di ògo àgbáyé. eléyìí ló ṣe láti fi bu ọlá fún Lionel Messi gẹ́gẹ́ bí ọdún kan tó gba ife ẹ̀yẹ àgbáyé ìyẹn World Cup. bí ẹ bá gbàgbé Lionel Messi ìwòye ọdún tó kọjá náà ní gbogbo ẹ̀ ń lọ lọ́tún lọ́sì nípa ti pọ̀pọ̀ ṣìnṣìn bí wọ́n ṣe gba ife ẹ̀yẹ àgbáyé World Cup lẹ́yìn tí wọ́n na ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè France nípele àṣekágbá World Cup lórílẹ̀-èdè Qatar ní ọdún yìí tó fi wá pé ọdún kan ní Rafael Nadal fi wá sọ di mímọ̀ pé irú agbábọ́ọ̀lù yìí àti ohun tó ṣe fún orílẹ̀-èdè rẹ̀ a kò lè gbàgbé rẹ̀. torí náà òun ṣe ìsàmìsí ọdún kan pẹ̀lú ohun tóun lè ṣe láti máa kọ́ àwọn èèyàn ní bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá bọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọnkéré. ẹ̀dẹ̀ má gbàgbé pé Rafael Nadal yìí ló ti gba 22 Grand Slam ní agbo bọ́ọ̀lù àwọn ẹlẹ́yin lórí kọnkéré. ẹ wo èyí ni mo ní kí n mú wá fún yín. ẹ má gbàgbé Messi ó wà ní ìsinmi ráńpẹ́ báyìí pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀. wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n rìn káàkiri wọ́n ń ṣe tọ̀ kiri. ṣùgbọ́n tó bá di oṣù kínní Messi á padà sórí pápá gẹ́gẹ́ bí wọ́n ti kọ̀wé rẹ̀. ìyẹn jẹ́ bó ṣe máa jẹ́ lágbo ti
tennis àti ti football bí wọ́n ṣe wọnú ara wọn. ẹ jẹ́ ká tẹ̀síwájú. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ balógun lórí pápá fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea tó jẹ́ ọmọ orílẹ̀-èdè England ìyẹn John Terry ló ti sọ di mímọ̀ pé ikọ̀ agbábọ́ọ̀lù tí mo ń tọ́ka sí yìí àwọn ló máa gba ife ẹ̀yẹ UEFA Champions League. ikọ̀ agbábọ́ọ̀lù wo ni Terry wá tọ́ka sí? wọn jẹ́ méjì, wọn pé méjì. ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid òun ló tọ́ka sí pé ẹ wo ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid yìí àwọn ló máa gba ife ẹ̀yẹ Champions League ní sáà tí a wà yìí. kí ló mú kó sọ bẹ́ẹ̀? ó sọ eléyìí di mímọ̀ lẹ́yìn ayẹyẹ ìyíkoto tí wọ́n ṣe fún round of 16 ní àná ni wọ́n ti wá sọ di mímọ̀ pé ẹ wo Real Madrid yìí àwọn gangan ló máa dábí ẹdun rọ̀bí òwe ní ilẹ̀ Europe ní àsìkò ní sáà tí a wà yìí. ẹ̀dẹ̀ má gbàgbé pé ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ni wọ́n ti kó pọ̀ láti kojú ikọ̀ agbábọ́ọ̀lù RB Leipzig ní ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́rìndínlógún ìyẹn round of 16 ti ìdíje UEFA Champions League. èyí ló jẹ́ kí John Terry sọ di mímọ̀ wípé ẹ wo pẹ̀lú Jude Bellingham pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ tó wà nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid lọ́wọ́ yìí ẹ má yẹ ká yiri ẹ wò ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ló máa gba ife ẹ̀yẹ náà. ìyẹn jẹ́ bó ṣe máa jẹ́ nípa ti ọ̀rọ̀ tí Terry sọ. eléyìí náà ló ní ṣe pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona lórílẹ̀‐èdè Spain. ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona wọ́n ti fi kùnlùkùn wọ́n ti sọ̀rọ̀ pọ̀ wípé bí ìfarapa ṣe dé bá Gavi yìí àwọn gbọ́dọ̀ wá ọ̀rọ̀ kọ̀ fi ṣàdá lórí ọ̀rọ̀ Gavi yìí. torí náà wọ́n ti sọ di mímọ̀ pé nínú oṣù kínní ọdún tí à ń wò lọ́nà yìí ìyẹn January 2024 àwọn gbọ́dọ̀ gbìyànjú láti gbé agbábọ́ọ̀lù kan wọlé sínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona láti dí àlàfo èyí tó ti ṣí sílẹ̀ látàrí ìfarapa tó dé bá Gavi yìí. ẹ̀dẹ̀ má gbàgbé o agbábọ́ọ̀lù kan tí wọ́n rà lórílẹ̀‐èdè Brazil ìyẹn náà máa gbórí wọlé ní ìparí ọdún yìí ṣùgbọ́n wọ́n wájú nìyẹn ń gbá. ẹ jẹ́ ká wò ó bí ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona bí wọ́n ṣe máa ṣe kíni bí wọ́n ṣe máa rí agbábọ́ọ̀lù ọwọ́ àárín bí wọ́n ṣe máa rí gbé wọlé nínú oṣù kínní ọdún tí à ń wò lọ́nà yìí. bákan náà lórí ọ̀rọ̀ Barcelona ni o ẹ má gbàgbé pé ọ̀rọ̀ ti wá di ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona àti Napoli. ohun tó mú mi mẹ́nuba ọ̀rọ̀ eléyìí òun ni torí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wa agbábọ́ọ̀lù tó dára jù ní ilẹ̀ adúláwọ̀ ìyẹn Victor Osimhen. ní báyìí ẹ̀kọ́ ti ṣojú mọ́ mu pé ikọ̀ agbábọ́ọ̀lù Victor Osimhen ìyẹn Napoli wọn yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona ní ìpele round of 16 ìyẹn ikọ̀ ẹlẹ́ni mẹ́rìndínlógún gẹ́gẹ́ bí wọ́n ti ṣe gbé jáde lánàá. ìyẹn ò dẹ̀ wá jẹ́ tuntun mọ́ o ṣùgbọ́n ẹ jẹ́ ká máa ṣe kíni ẹ jẹ́ ká máa fi ojú sọ́nà fún ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn. wọ́n ti pàdé rí ṣùgbọ́n ní gbogbo ìgbà tí wọ́n pàdé ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona àwọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n rọ́wọ́ mú. ìyẹn náà ló máa mú mi gbé ara mi lọ sí báwo ni àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn yóò ṣe máa wáyé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ìyíkoto yẹn ní àná. ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé ẹ̀kọ́ ti ṣojú mi pé ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù FC Porto nígbàtí ikọ̀ agbábọ́ọ̀lù Napoli yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona ní ìpele àkọ́kọ́. PSG àti Real Sociedad àwọn máa gbéná wojú ara wọn. Inter Milan rárá kì í ṣe Inter Milan náà ni àti Atletico Madrid wọn a máa ṣe bẹ́ẹ̀ wọn a máa gbéná wojú ara wọn. PSV àti Borussia Dortmund ìyẹn náà ó ṣe bẹ́ẹ̀ ó máa lágbára wọn a máa gbéná wojú ara wọn. Lazio àti Bayern Munich wọn ní àwọn Bayern Munich kan máa fà wọn ilé wọn máa fi wọn panu ni. ẹ jẹ́ ká wò ó ìyàtọ̀ ti wà lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá báyìí o wọn ní kíní wọn tíyàn bá fojú rẹ náà ló máa ń ṣe kíní ló máa ń gbé ní ṣubú. Copenhagen àti Manchester City ẹ mọ̀ pé Manchester City àwọn ló gba ife ẹ̀yẹ UEFA Champions League gbẹ̀yìn wọ́n ti wá gbé wọn ti Copenhagen báyìí. ẹ jẹ́ ká wò bí yẹn náà ṣe máa yọrí sí. ikọ̀ agbábọ́ọ̀lù RB Leipzig wọ́n máa gbàlejò ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid níbi ìdíje UEFA Champions League ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́rìndínlógún round of 16. àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yóò máa kọ́kọ́ wáyé abala àkọ́kọ́ yóò máa kọ́kọ́ wáyé nínú oṣù kejì nígbàtí abala kejì yóò máa wáyé nínú oṣù kẹta ọdún 2024. ìyẹn jẹ́ bó ṣe máa jẹ́ lápá bẹ̀ yẹn. ẹ wá jẹ́ ká sọ ti apá kejì ìdíje ìyẹn Europa League. ẹ jẹ́ ká sọ di mímọ̀ fún yín pé wọ́n ṣe ayẹyẹ ìyíkoto yẹn náà lánàá ibẹ̀ náà ni wọ́n ti wá gbé àwọn
àwọn ikọ̀ agbábọ́ọ̀lù kan wọ́n gbé wọn tìra wọn láti lọ kojú ara wọn. Ẹ jẹ́ kí n máa sọ di mímọ̀ fún yín pé Galatasaray àti Sparta Prague ni wọ́n máa gbéná wojú ara wọn. Benfica àti Toulouse àwọn náà máa gbéná wojú ara wọn. Braga àti Korab àwọn náà máa gbéná wojú ara wọn. Lens àti Freiburg, AC Milan àti Rennes wọ́n máa gbéná wojú ara wọn. Feyenoord àti AS Roma wọ́n máa gbéná wojú ara wọn. Maccabi Haifa àti Ghent wọ́n máa gbéná wojú ara wọn. Àti Liga Warsaw àti Model wọ́n máa gbéná wojú ara wọn. Ajax àti Bodo wọ́n máa gbéná wojú ara wọn. Olympique àti Ferencváros wọ́n máa gbéná wojú ara wọn. Real Betis àti Dynamo Zagreb wọ́n máa gbéná wojú ara wọn. Union Saint-Gilloise àti Eintracht Frankfurt wọ́n máa gbéná wojú ara wọn. Bí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ṣe máa wáyé nìyẹn ní ti ìpele Europa League. Ẹ má gbàgbé pé round of 32 làwọn máa ń gbá nígbà tí UEFA Champions ń gbá round of 16. Ẹ jẹ́ ká wò ó bí gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn bó ṣe máa rí lẹ́yọ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ẹ wò ó níbi làórí mọ fún ti àárọ̀ òní lórí ètò tí a pè ní látòrí pápá BGI TV. Oníyàn ṣeun ọlọ́kà ṣeun gbogbo ẹ̀yin tẹ̀fẹ́ bá wa jẹ́ láàárọ̀ òní. Mo sọ fún yín ẹ máa ṣe eré ìdárayá lóòrèkóòrè torí a máa ṣe àgọ́ ara yín láǹfààní tí ó pọ̀. Bẹ́ẹ̀ bá ti ṣe ẹyọkan lé ní ẹ gbìyànjú kẹ́ ṣe ẹyọkan torí àǹfààní tó pọ̀ ó sọdọ̀ sábẹ́ rẹ̀. Ẹ wo títí dìgbà mìíràn òdú ni mímì kì í ṣe àìmọ̀ fún lóko. Àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ tèmi. Fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Tábà débi tá a dúró yìí Fẹ́lẹ́ Sport ni àwọn èèyàn ń pè mí. Títí dìgbà mìíràn tá a tún fi pàdé ètò Ojúmọ́ Aláyọ̀ ń tẹ̀síwájú pẹ̀lú Olómi Ọgbọ́n. Ire kàbìtì. Èmi ni Aláyélúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin yan wa mo rọ̀ yín o ẹ máa bá mi wo BGI TV bàbá gbàgede olólùfẹ́ Yorùbá ni ó fẹ́ òótọ́ sísọ ó máa fẹ́ràn àwọn ènìyàn ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. Ojú wa ò ní fọ́ o etí wa ò ní di o iléeṣẹ́ náà kò ní dàrú iléeṣẹ́ náà á máa dàgbà sókè. BGI TV ẹ má fi ṣeré ẹ máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà lókè lọ́hùn. Ó dá mi lójú pé ẹ ti jẹ gbádùn ìròyìn eré ìdárayá ilé tí ìfẹ́rẹ́ tó mú wa fún yín láàárọ̀ níyé. Ẹ má jáde ìnà pẹ̀lú ká má fọ̀ pápọ̀ lọ́pọ̀lọ́ ká má fi péjò rárá. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ tèmi òye nẹ́kan lórúkọ bàbá mi. Olómi Ọgbọ́n làwọn èèyàn pè mí ọmọ ara kìnnì mí màdé méjì mẹ́rin nísìnyí. Ẹ̀kọ́ kì í sì nìyàn bọ́ yín mú jù bẹ́ẹ̀ lọ àti ìwo pápá ìwo ọ̀nà àti mójì yìí jẹ náà. Àwa kọjá bẹ́ẹ̀ àwa kì í lójú kójú àwa kì í lójú mẹ́rin ojú méjì náà làwa náà lò Elédùmarè náà ló fi fún wa. Ẹ jẹ́ ká máa lọ sí abala bó ṣe lọ nínú kókó inú ìwé ìròyìn wa láàárọ̀ níyìí nínú àwọn ìwé ìròyìn olójoojúmọ́ ilé wa. Ìkànnì BGI TV ó ti kú ọlọ́mọdé àgbékọ̀rùn lóko àwa ti nà jẹ́ àti já gbangba. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin náà lẹ jẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹ má wàá gbàgbé gbogbo àwọn nǹkan tó jẹ́ kẹ́ ẹ máa ṣe. Ẹ bá wa pín lógúnlógún ẹ bá wa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ìṣọ̀lá tún ti dé lónìí láti máa fún yín láwọn ìròyìn láàárọ̀ níyìí. Ẹ jẹ́ kí n fún yín láwọn kókó eléyìí tó ṣúyọ nínú àwọn ìròyìn yẹn náà ṣáájú kó tó di wípé mo mú ìròyìn yẹn bá fún yín ní ẹ̀kúnrẹ́rẹ́ ibẹ̀. Ẹ wo láàárọ̀ níyìí ìròyìn kúlẹ̀ ná ní bíbà gidi gan àmọ́ ibi tọ́nà kọ́kọ́ fẹ́ gbé mi gbà. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ó ti ṣe ìpàdé pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ olùdásílẹ̀ àwọn ìwé ìròyìn olójoojúmọ́ ilẹ̀ wa tá a máa ń kà tí wọ́n jẹ́ olùdásílẹ̀ wọn. Ó ṣèpàdé pẹ̀lú wọn ní àná òde òní yìí. Bákan náà nínú ìwé ìròyìn Vanguard látàrí lásìkò tí ń bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Rivers gómìnà Fubara àti Wike ó ti jọ tọwọ́ bọ ìwé àdéhùn alálàáfíà o
àgbà òní wà lórílẹ̀ kórí ọmọ tuntun wọ̀ o òun ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló fi ṣe o ló fi pè wọ́n méjèèjì pé ó da ẹ̀yin ọmọ méjèèjì ọmọ lẹ́yìn méjèèjì ẹ máa bọ̀ ẹja tó rí yín ṣe o inú ìwé ìròyìn Vanguard òní ìyẹn ti jáde láàárọ̀ níyì bẹ́ẹ̀ bá ń rá àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ bá ń rí wọn tí wọ́n ń fò fáyọ̀ tí wọ́n ń jó kì í ṣe pé wọ́n ya dí o wọn sì dítí pẹ̀lú látàrí ìgbésẹ̀ tí gómìnà ìpínlẹ̀ náà gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé tó ṣe ó mà ṣe bẹ́bẹ́ o ó ní owó oṣù mẹ́tàlá òun náà ni àwọn òṣìṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ náà ni wọ́n máa gbà dípò owó oṣù méjìlá nínú tí ń bẹ nínú ọdún. Bákan náà nínú ìwé ìròyìn Punch láàárọ̀ òní yìí olùṣọ́ àgùntàn kan màríò tó ti sọ wípé ẹ jáwọ́ nínú ká máa ṣépè fún àwọn olórí wa tàbí kẹ́ ẹ máa sọ̀rọ̀ òdì sórílẹ̀-èdè Nàìjíríà yìí òun tọrọ wọ́n nílò ní wípé ẹ máa gbàdúrà èmi gan mo ṣe ṣèṣòro ọlọ́jọ́ mẹ́ta tán ni nítorí orílẹ̀-èdè Nàìjíríà mo kàn ń gbàdúrà fún Nàìjíríà ni nínú ìwé ìròyìn Punch ló ti gbìyànjú jáde ní àárọ̀ níyì bákan náà ẹ wò ó agbẹjọ́rò kan màríò tó jẹ́ pé nígbẹ̀yìngbẹ̀yìn ọjọ́ ayé ẹ̀ òun náà máa padà wá gba agbẹjọ́rò tó máa rojọ́ fún ní báyìí ni o látàrí bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ṣe rọ́wọ́ tó nítorí wípé kí ni o ó lu ìyàwó rẹ̀ lálùbami ẹ̀wà tí fọ́nrán rẹ̀ tó sì lọ káàkiri nínú ìwé ìròyìn Guardian láti rí ẹ̀ka láàárọ̀ níyì ẹ wò ó nìkan nínú àwọn olóyè kan nínú ẹgbẹ́ òṣèlú APC màríò tó sọ fún ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà pé bó o bá tẹ̀ máa yọ lánàá yìí rí wípé àárín gbùngbùn Plateau òun náà ni ló ti máa yan ẹlòmíì tí ó máa rọ́pò rẹ̀ gẹ́gẹ́ bí alákòóso inú ìwé ìròyìn leadership láti rí yẹn kà láàárọ̀ níyì nínú ìwé ìròyìn National Trumpet ó mà fún kàkà kí ìròyìn kan jáde o ẹ wá wo baálẹ̀ ìlú kan o tí wọ́n lù lálùbami ẹ̀wà àwọn wo lọ́lù àwọn ajagun Gbale mà ní o nítorí kíni ó di inú ìwé ìròyìn yẹn láàárọ̀ níyì ó dáa bí mo ṣe fún yín láwọn kókó yẹn ẹ̀jẹ̀ ń dalẹ̀ níbẹ̀ nítorí tí n bá ní mọ́ tẹ̀síwájú nítorí ìjọba àkókò ẹ̀jẹ̀ ń bẹ̀rẹ̀ sí ní máa mọ wọnú àwọn ọ̀rọ̀ yẹn láàárọ̀ níyì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà nínú àwọn ìgbésẹ̀ rẹ̀ láti lè máa jẹ́ kí ìlọsíwájú àti ìmúgbòòrò bá orílẹ̀-èdè Nàìjíríà yìí òun ló máa ṣe ìpàdé o pẹ̀lú gbogbo àwọn tí wọ́n jẹ́ olùdásílẹ̀ ìwé ìròyìn lórílẹ̀‐èdè wa Nàìjíríà kódà ẹ̀ máa rí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ògùn olóyè Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà tí ń bẹ láàrin wọn pẹ̀lú ó ṣèpàdé pẹ̀lú wọn ẹgbẹ́ náà ni wọ́n pè ní Newspaper Proprietors Association of Nigeria ìyẹn NPAN òun náà ni wọ́n pe ìpàdé ọ̀hún papọ̀ pẹ̀lú ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà ní ọjọ́ Ajé Monday àná lọ́nà àtijọ́ wá ìyanjú sí ohun tí ó dàbí ìdojúkọ wọn àti wípé láti lè jẹ́ kí òmìnira kó wà fún àwọn akọ̀ròyìn lórílẹ̀‐èdè wa Nàìjíríà pẹ̀lú láti lè máa bọ̀wọ̀ fún wọn bó ti tọ́ àti bó ti yẹ ẹni tí ìgbà tí wọ́n gbé àtẹ̀jáde ọ̀hún náà jáde ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìròyìn ní pẹ̀lú ààrẹ ìyẹn olóyè Anjuri Ngelale òun náà ni ó ṣiṣọ́ lójú ilé nínú ìpàdé tí wọ́n ṣe ní ọjọ́ Ajé Monday wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa jókòó àti tún gbé àgbéyẹ̀wò gbogbo àwọn nǹkan tí àwọn tí wọ́n ní iléeṣẹ́ yìí tí wọ́n fẹ́ pátápátá láti lè máa jíròrò lórí rẹ̀ pàápàá jùlọ láti lè máa jẹ́ kí àlàáfíà kó jọba ní orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ẹ wò ó a mọ̀ wípé ọ̀kan nínú àwọn míì nínú yín o wọ́n jẹ́ bí tí wọn ò nífẹ̀ẹ́ wa àwọn kan sì rèé tó jẹ́ pé wọ́n sì nífẹ̀ẹ́ wa méjèèjì papọ̀ báyìí àtọwọ́tún àtọwọ́sìn ká fọwọ́ rẹwọ́ òun náà ni ọwọ́ fi ń mọ̀ nítorí ẹ̀ òun ni ó gbé àwa dé orí àléfà eléyìí tí a wà lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà ni ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà sọ wípé ẹ fọkàn yín balẹ̀ o àti ń gbé ìgbésẹ̀ lórí àwọn ìdojúkọ eléyìí tí àwọn akọ̀ròyìn tí wọ́n dojúkọ ààrẹ náà tún sọ̀rọ̀ lórí àwọn ìdojúkọ eléyìí tó ní í ṣe pẹ̀lú ìgbòkègbodò ọkọ̀ lásìkò tá a wà tó jẹ́ àsìkò pọ̀pọ̀ ṣìnṣìn ọdún ní ìparí ọdún yìí wọ́n ní àwọn tí ń gbé ìgbésẹ̀ láti lè mú ẹ̀dínkù bá owó pẹtiró àti wípé gbogbo àwọn ìgbòkègbodò ọkọ̀ bóyá lọ́tò òfurufú ni o ti reluwé ni o tàbí ti ojú òpópónà ni o wípé láti lè mú ẹ̀dínkù bá iye owó táwọn èèyàn yóò máa ná àti láti lè jẹ́ kí ètò ààbò kó nílẹ̀ dáradára
nígbàtí ẹni tó jẹ́ alákòóso fún ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà yẹn Mohammed Idris tóun náà sọ̀rọ̀ rẹ̀ ó ní ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà lábẹ́ ìṣàkóso Bọ́lá Ahmed Tinubu wípé wọ́n ti ṣetán lóní gírígírí báyìí láti lè dúró pẹ̀lú àwọn akọ̀ròyìn ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Kabiru Yusuf tó jẹ́ ààrẹ ẹgbẹ́ náà tó tún jẹ́ olùdásílẹ̀ àti alága fún Media Trust yan àwọn ìwé ìròyìn trust òun náà ti wá yànnàná kódà ó kọ́lẹ̀ lóní gbọ̀rọ̀gbọ̀rọ̀ báyìí ní débi ó tún gba extra sheet lórí gbogbo àwọn ìdojúkọ tí àwọn akọ̀ròyìn wọn tí wọ́n ń bá pàdé nígbà ó bá fẹ́ lọ kọ̀ròyìn inú ìwé ìròyìn Saturday Times ló gbé yẹn jáde ní àárọ̀ níyẹn. Mi ò tí ì kúrò lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ẹ̀yin àgbà náà lẹ́bọ̀ wípé àgbò níwà lọ́jà kórè ọmọ tuntun wọ́ òun náà ló dífá fún ìgbésẹ̀ tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n gbé ìgbésẹ̀ rẹ̀ yé táwọn bá sì gbàgbé wípé lásìgbò ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers látìgbà tí wọ́n ti dìbò sí ipò gómìnà tí gómìnà Similalayi Fubara tó ti wà lórí ipò òun náà ni kò ti gbà ó fún ẹni tó jẹ́ bí ẹni tó gbé gbálẹ̀ fún ọ ìyẹn gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ náà ìyẹn MC Wike tó jẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni ó jẹ́ alákòóso fún olúùlú orílẹ̀-èdè wa Nàìjíríà yẹn ìlú Àbújá látàrí lásìkò tí ń ṣẹlẹ̀ ní ẹ̀ka ti òṣèlú ní ìpínlẹ̀ náà òun náà máa ní ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà fi pé ìpàdé alálàáfíà wípé kí Similalayi Fubara àti Wike yìí wọ́n gbọ́dọ̀ tọwọ́ bọ̀ ìpàdé alálàáfíà yìí àti ìwé ìtọwọ́bọ̀ yìí òun ni wọ́n jẹ́ onígun mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ kan eléyìí tí ó ṣojú ààrẹ igbákejì ààrẹ àti àwọn èèyàn jàǹkànjà kankan láti ìpínlẹ̀ Rivers wá kódà wọ́n yànnàná rẹ̀ wípé lára àwọn nǹkan tó wà nínú ìwé àdéhùn alálàáfíà òun náà ni wípé ìgbésẹ̀ àti yọ gómìnà Similalayi Fubara wípé wọn yóò dáwọ́ rẹ̀ kọ́ àti wípé o ẹni tó jẹ́ abẹnugọ fún ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ náà Martin Amahewule tó léwájú àwọn asòfin mẹ́tàdínlọ́gbọ̀n eléyìí tí wọ́n sọ pé wọ́n fẹ́ kó nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́jọ́ kìíní àná wípé yóò padà sí ipò rẹ̀ gẹ́gẹ́ bí abẹnugan ilé ìgbìmọ̀ asòfin wípé àǹfààní yóò sì wà fún un láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC wípé o ẹni tí wọ́n ń pè gẹ́gẹ́ bí abẹnugan ilé ìgbìmọ̀ asòfin yẹn ìyẹn ọ̀gbẹ́ni Edison Ehiye wípé òun yóò jáwé jókòó jẹ́ òun yóò kúrò lórí àléfà tí ó wà yẹn àti wípé ìwé àbádòfin ti ètò ìṣúná ti tọdún 2024 eléyìí ti Similalayi Fubara tó gbé lọ síwájú àwọn aṣòfin ìpínlẹ̀ ọ̀hún onígbìmọ̀ mẹ́rin wípé yóò tún gbé wá síwájú àwọn aṣòfin náà tí wọ́n bá padà wá gbogbo àwọn ìwé àdéhùn yìí tí àwọn méjèèjì jọ tọwọ́ bọ̀ tó dẹ̀ sí yé wọn òun náà ni ó kún inú ìwé ìròyìn Vanguard ní àárọ̀ níyì níbi tí wọ́n ti ń ṣe pàdé ọ̀hún náà gómìnà Similalayi Fubara wà ń bẹ̀ Wike wà ń bẹ̀ igbákejì gómìnà ọ̀hún òun náà ó wà ń bẹ̀ igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Kashim Shettima ó wà ń bẹ̀ Nuhu Ribadu ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò lórílẹ̀-èdè wa Nàìjíríà ó wà ń bẹ̀ àti Fẹ́mi Gbàjàbíàmílà òun náà wà ń bẹ̀ pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà láti lè wá ìyànjú sí àwọ̀ tí ń bẹ sílẹ̀ láàrin Fubara àti Wike. Nínú ìwé ìròyìn Vanguard láàárọ̀ níyì ẹ wò ó gómìnà Ṣèyí Mákindé ó tún ti ń ṣe bó ti ń ṣe ẹ̀jẹ̀ máa gbóṣùbà kárí fún gómìnà yìí onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ló mà ti ṣèlérí o wípé ìṣèjọba òun náà ni yóò sanwó oṣù kẹtàlá fún àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ náà ẹ má gbàgbé wípé ó ti wà lákọsílẹ̀ ó sọ wípé kó tó di wípé ọjọ́ 21 oṣù tá a wà nínú rẹ̀ yìí òun ni àwọn yóò san owó oṣù kẹtàlá náà gẹ́gẹ́ bí àkọsílẹ̀ wípé owó oṣù kejìlá ọdún 2023 yìí gómìnà Ṣèyí Mákindé ó mà ti sọ fún àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kódà wọ́n ní ó san ẹgbẹ̀rún 25,000 yẹn 25,000 naira owó àjẹmọ́nú ilé ìtìjọba àpapọ̀ tí wọ́n bọ̀wọ́ sí wípé kó lè sọ fún àwọn òṣìṣẹ́ láti lè jẹ́ kí ìdẹ̀rùn kó bá wọn látàrí yíyọwó ìrànwọ́ orí epo petrol eléyìí tí wọ́n tún jẹ́ ẹgbẹ̀rún 15 tó máa sọ fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì láti lè jẹ́ kó jẹ́ àfikún fáwọn náà ó máa tún san gbogbo ẹ̀ ó ní kódà owó oṣù kẹtàlá tán náà wọ́n máa san yẹn wípé wọn yóò san kó tó di wípé
oṣù tá a wà nínú rẹ̀ yìí ó parí. Gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé òun náà ló máa ń ṣèlérí yìí o níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ ìsìn kérésìmesì ti tọdún 2023 eléyìí tí wọ́n ka ẹ̀kọ́ kíkà òní ẹ̀kọ́ kíkà 9 níbi tí wọ́n ti ń ṣe ìsìn náà ní ilé ìjọba eléyìí tó wà ní Agodi nílùú Ìbàdàn. Ibẹ̀ ló ti ń ṣèlérí yìí wípé ẹ wo ìjọba òun bóun ti ń ṣe òun náà lòun náà máa ṣe lọ. ìròyìn yẹn kúnlẹ̀ ló ní gírangìran ibi tí àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ti ń fò fáyọ̀ bẹ́ẹ̀ bá ti ń rí àwọn òṣìṣẹ́ ìjọba tó ń fò fáyọ̀ àwọn aráàlú gan wọ́n ń fò fáyọ̀ o nítorí pé wọ́n ti mọ̀ pé ohun tó bá dé bó ojú o ó máa padà dé bá èémú náà ni ohun tó bá kán látojú ó náà ni yóò padà kàn sí àyà. ó ní ìwé ìròyìn yẹn sọ ní àárọ̀ níyìí. Mo kúrò lọ́dọ̀ Ṣèyí Mákindé o mo gba ilé ìjọsìn kan lọ o olùṣọ́ àgùntàn kan màrí o tí orúkọ rẹ̀ ń jẹ́ olùṣọ́ àgùntàn Richard Adébóyè tó jẹ́ ìkan nínú àwọn olùṣọ́ àgùntàn nínú ìjọ rìdíìmù ló mà ti ní èpè tẹ́ ẹ gbé orílẹ̀-èdè Nàìjíríà ṣẹ èpè yẹn ti tó gẹ́ o ẹ má gbórílẹ̀-èdè Nàìjíríà ẹ má gbé ṣépè mọ́ àdúrà lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ló mà nílò Adébóyè yìí òun náà ni ó máa sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ẹ̀yin náà wò ó nínú rúkèrúdò nínú rògbòdìyàn eléyìí tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí tá a sì ń forí tì í síbẹ̀síbẹ̀ orí wa ò pa kódà orí Ṣẹ́gun tí mo lérò pé yóò pa tipa ojoojúmọ́ báyìí ni irun wù lórí rẹ̀ wípé orí wa ò pa lórílẹ̀‐èdè Nàìjíríà pé Ọlọ́run sì fẹ́ràn wa lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo ohun tá a fẹ́ báyìí òun náà ni ó ń ṣe fún wa ní gbogbo ìgbà. Olùṣọ́ àgùntàn yìí ló sọ̀rọ̀ nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé àdúrà pẹ̀lẹ́ tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Ògùn. Ibẹ̀ ló ti sọ pé orílẹ̀-èdè Nàìjíríà òun gbogbo ló jẹ́ àmì fún wípé Ọlọ́run fẹ́ gbé wa lọ sí ibi tó dáa gẹ́gẹ́ bí ó ti fi àwọn ọmọ Ísírẹ́lì ṣàpèjúwe pé nígbẹ̀yìngbẹ̀yìn wọ́n ṣàpadà dé ilẹ̀ lérí gbé báwa náà bá ní sùúrù tá a sì ń gbàdúrà wípé àbá náà yóò dé ilẹ̀ ìlérí o. Olùṣọ́ àgùntàn yìí sọ nínú ọ̀rọ̀ ẹ̀ pé kódà Bíbélì sọ wípé ẹ̀ka gbọ́dọ̀ máa gbàdúrà fún àwọn olórí wa wípé ọkàn ọba àti ìjòyè ń bẹ ní ìkáwọ́ Elédùà Ọlọ́run fúnra rẹ̀ pé Ọlọ́run ló sì ní agbára láti lè yí padà àti láti lè ṣe bó ti tọ́ àti bó ti yẹ nínú àwọn olórí wa. Ẹ má ṣépè fún àwọn olórí mọ́ ẹ máa gbàdúrà fún wọn kódà ẹ máa gbàdúrà fórílẹ̀-èdè Nàìjíríà nítorí yóò dá ó ní olùṣọ́ àgùntàn yìí wí. ẹ já lọ sókè lọ́hùn tí a bá padà dé ká tó máa tẹ̀síwájú nínú àwọn ìwé ìròyìn wa. ìṣẹ̀lẹ̀ ńlá. ọ̀rọ̀ yìí mọ̀lẹ́ ó bẹnu tán. ìṣẹ̀lẹ̀ ńlá lè yọ. gbáǹkọ́gbì làwọn ìṣẹ̀lẹ̀ ìgbàdégbà tó tún wáyé báyìí o. ó sì gba kéèyàn ó fi kọ́gbọ́n. ó ti wá tó àsìkò wáyé láti fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n tí kì í jẹ́ ká pé àgbà níwèrè. ìkànnì BGI TV túbọ̀ ń mú tuntun wá lórí ìṣẹ̀lẹ̀ ńlá. ìṣẹ̀lẹ̀ ńlá lètò tó pọn dandan kí ẹ gbọ́. kí ẹ sì tó jàǹfààní ẹ̀kọ́ tí kì í mú ní jèsí kóòtù ọ̀ràn tàbí lùgbàdé burúkú. pẹ̀lú Alhaji Aláwìyí Adébáyọ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá gbàgede ìmọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀. ìwọ ní ìṣẹ̀lẹ̀ ńlá lọ́wọ́ tàbí ní ìrírí ìṣẹ̀lẹ̀ ńlá tí mú ní kọ àfikọ́gbọ́n. kàn sí iléeṣẹ́ amóhùnmáwòrán BGI TV ní King Thousand Estate ṣẹlẹ̀ bàbá Ọlábọ̀ store Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn tàbí kí o pè sórí 0907-948-5035 0907-948-5035. ìṣẹ̀lẹ̀ burúkú kò ní ṣẹlẹ̀ sí yín. ẹ jẹ́ ká fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n. ìṣẹ̀lẹ̀ ńlá lè yọ. ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. ẹ jẹ́ kí n wá máa tẹ̀síwájú ìròyìn wa nítorí mo sọ fún yín pé láàárọ̀ níyì ìròyìn kúnlẹ̀ nínú ìwé ìròyìn Guardian láàárọ̀ níyì arákùnrin kan màdíò ló mà ti nẹ́jọ́ jẹ́ pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ẹnìkan tó orúkọ rẹ̀ ń jẹ́ Ekere Sunday Mbong òun náà ni wọ́n sọ wípé agbẹjọ́rò ló jẹ́ o ni wọ́n rí nínú fọ́nrán kan eléyìí tó ti gba orí ẹ̀rọ ayélujára kan níbi tí ó ti na ìyàwó rẹ̀ lálùbami ẹ̀wà ní fọ́nrán yìí ló bá déwájú ẹni tó jẹ́ alákòóso fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn obìnrin ìyẹn agbẹjọ́rò Uju Kennedy Owane nígbà tí ó ń jẹ́ kílẹ̀ kó di mímọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn lánàá òde òní nílùú Àbújá. níbẹ̀ ló ti ń sọ wípé ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu eléyìí tó wà lórí àléfà lọ́wọ́lọ́wọ́ yìí ó ní kò ní fàyè gba ìwà pálapàla kan yálà bóyá ọkùnrin ń lu obìnrin nílùkulù ni tàbí obìnrin òun náà ló ń lu ọkọ rẹ̀ nílùkulù ni wípé ọ̀ ní fàyè gba eléyìí wípé ẹni tó bá ṣe irú nǹkan rádaràda báwọn yìí wípé onítọ̀hún òun náà ni
yóò fojú kàtà òfin hàn nígbà tí wọ́n wá ń ṣe ìgbésẹ̀ yìí òun ló sọ wípé ó bà òun nínú jẹ́ púpọ̀ wípé nígbà tóun ṣe ìwádìí gbogbo àwọn kan wọ̀nyí pé òun rí wípé agbẹjọ́rò òun náà ni arákùnrin wúbọ̀ǹgì yìí ó ní àmọ́ ẹ fọkàn yín balẹ̀ wípé lọ́jọ́ kọkàndínlógún ọjọ́ ìṣẹ́gun yẹn tí ń ṣe ọjọ́ òní gangan òun ni wọ́n yóò gbé arákùnrin lọ sílé ẹjọ́ nígbà tó ń ṣàlàyé bí ọ̀rọ̀ náà ṣe bẹ̀rẹ̀ ó ní ọjọ́ 17 oṣù tá a wà nínú rẹ̀ yìí òun náà ni òun bẹ̀rẹ̀ sí ní gba àwọn ìpè lóríṣiríṣi bí wọ́n ṣe ń fi fọ́nrán fídíò ọ̀hún náà ṣọwọ́ sóun níbi tí agbẹjọ́rò yìí tó ti ń lu ìyàwó rẹ̀ lánàá sáré kódà ọmọ àdó já ṣúwò ni ìpè nínú gbogbo àdúgbò yìí òun náà ni ó mà tún nà níbi tóun sì rí ẹ̀jẹ̀ ní gbogbo ara ìyàwó rẹ̀ níbi tó ti ń kú lẹ́ẹ̀kẹ́ tó ti ń kú lẹ́sẹ̀ kódà ọ̀nà tó ń gbà nípa òun bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ lórí rẹ̀ ní kọ́mọkébé lòun bá pe ẹni tó jẹ́ gíwọ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà yẹn Káyọ̀dé Ẹgbẹ́tókun ní kọ́mọkébé lọ́sẹ̀ fún wọn ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹni tó jẹ́ kọmíṣánná fún ọlọ́pàá ní ìpínlẹ̀ Akwa Ibom yìí ní kọ́mọkébé lọ́sì gbé ìgbésẹ̀ lórí rẹ̀ tí wọ́n sì rọ́wọ́ tó arákùnrin yìí ní ọjọ́ náà nígbà yìí wọ́n sọ pé yóò lọ fi ojú iná òfin tí wọn yóò gbé lọ sí ilé ẹjọ́ ní òní yìí gangan wọn ni wọn yóò gbé lọ sílé ẹjọ́ òní ìwé ìròyìn ló gbé jáde ní àárọ̀ níyìí ẹnìkan rèé nínú àwọn tó jẹ́ gbòógì nínú ẹgbẹ́ òṣèlú APC tó ti fìgbà kan jẹ́ aṣòfin ní ilégbèmọ̀ aṣojú-ṣòfin ní orílẹ̀-èdè wa Nàìjíríà torúkọ rẹ̀ jẹ́ Alphonsus Komzo òun náà ni ó ṣojú apá ibì kan láti ìpínlẹ̀ Plateau wá níbẹ̀ ni ó ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ má jẹ́ kí ìjà ó bẹ́lẹ̀ tàbí kí wàhálà ó bẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá tẹ̀ fẹ́ yọ ọwọ́ ẹnìkan kúrò ní àwò ẹ jẹ́ kó jẹ́ pé ẹni tẹ́ ẹ fi rọ́pò rẹ̀ ẹni tí yóò wá láti irú ibẹ̀ yẹn òun náà ni yóò tú wà ó ti ń rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti yan alákòóso tuntun láti àárín gbùngbùn Plateau láti lè rọ́pò ẹni tí wọ́n fẹ́ yọ nínú ìwé gbàgbà eléyìí tí Komzo yìí tí ó fi ránṣẹ́ sí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà wípé ìgbésẹ̀ tó tọ́ láti tètè gbé lóní kọ́mọ́kébé òun náà rèé láti lè bójú wò wípé ìbí òjù bí bá ṣe bẹ́rù báyìí òun náà ni àṣebí ọmọ bẹ́ẹ̀ bá tẹ̀ máa yọ lánàgì yìí ẹ rí wípé ibi ẹ ti yọ òun náà ni ẹ tún ti mú ẹlòmíì o bóyá òun wá ń du tiẹ̀ ní àbí ń du tẹlòmíì èmi ò mọ báyìí o nítorí ó ti kọ̀wé báyìí sí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà bẹ́ẹ̀ bá tẹ̀ máa yọ lánàgì ẹ rí wípé ẹni tẹ́ ẹ dá padà síbẹ̀ ẹni tí yóò wá láti àárín gbùngbùn Plateau òun náà ni ẹni tí ẹ tún dá padà sí ibẹ̀ ọ̀hún. Nínú ìwé ìròyìn National Trumpet láàárọ̀ níyẹn Baale kan màdé o eléyìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Baale àdúgbò Olówófẹlá tí wọ́n pe orúkọ rẹ̀ ní Olóyètúnjí Bàmbí eléyìí tí wọ́n máa lù lálùbámẹ́wàá lórí ọ̀rọ̀ ilẹ̀ òṣèlẹ̀ o tó máa lù lálùbámẹ́wàá àná sáré gan ni wọ́n máa na Baale o níṣe ni wọ́n máa gẹ́gẹ́ bí ìròyìn wọn ni níwájú Baale yìí níṣe ló dàbí àlákàlà lọ́jọ́ sátidé àbámẹ́ta láàárọ̀ níbi tí àwọn ikọ̀ kan tí wọ́n jẹ́ ọmọ gànfẹ́ eléyìí tí arákùnrin kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Rafiu Elele eléyìí tí wọ́n lu Baale yìí tí wọ́n sì ná ní àná díjú mọ́rí o gẹ́gẹ́ bí Baale Olówófẹlá tó jẹ́ olóyè àgbà Túndé Bàmbí nígbà tó ń ṣàlàyé ọ̀rọ̀ náà fún ìwé ìròyìn National Trumpet níbẹ̀ ló ti ń sọ wípé àbúrò òun náà ni ọkọ rẹ̀ ló máa bàjẹ́ sójú ọ̀nà lọ́jọ́ Ẹtì Friday tóun sì ń gbìyànjú láti ràn án lọ́wọ́ pẹ̀lú bátìrì o eléyìí tó sì fi mú kí àwọn kan kí wọ́n wá bá òun tí wọ́n sì ní kóun ó jókòó tí wọ́n sì mú òun lọ sí agbègbè ilé ìjọsìn kan tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ilẹ̀ kan tàbí onílẹ̀ tí wọ́n sì sọ wípé òun náwó nínú ilẹ̀ kan tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pààlà síbẹ̀ ẹ̀ má jà gbàgbé o nínú gbogbo àwọn ọ̀rọ̀ tí Baale yìí bẹ̀rẹ̀ sí ní sọ òní kódà wọ́n lu òun ní àlùbámẹ́wàá nígbà tí wọ́n lu Baale yìí tán òun náà ni wọ́n tún gbé lọ sí ọ̀dọ̀ ẹnìkan tí orúkọ tí yẹn ń jẹ́ Ọbaṣá ṣẹ́ẹ̀dì Ọbaṣá yìí òun náà ni wọ́n nígbà tó tún gbé débẹ̀ wọ́n ni wọ́n tún lu ìyẹn apá kejì ibẹ̀ lára àwọn ọmọ méjì lára àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ láàbí
bíi méjì nínú wọn òun náà ni àwọn ọlọ́pàá ni wọ́n ti rọ́wọ́ tó. Lára àwọn méjì tí wọ́n rọ́wọ́ tó òun náà ni Nurudeen Ẹlẹ́fúndé àti Sànjọ́ Ẹlẹ́fúndé. Bàbá ní ọmọ ìyá méjì ń rẹ́wẹ̀rẹ̀ àwọn eléyìí kódà wọ́n rí oúnjẹ ohun tí jẹ́ ewèlè lọ. Nígbà yìí ẹni tó jẹ́ olórí wọn tó jẹ́ eléléyè òun náà ni wọ́n ti ń wá báyìí tí àwọn ọlọ́pàá tí wọ́n ti kéde rẹ̀ pé àwọn ń wá. Ẹ jẹ́ ká dalẹ̀ mọ́ bẹ̀ ní àárọ̀ òní yìí. Bàbá lọ sókè lọ́hùn tí a padà dé a máa gbàlejò wa níbi tí wọ́n ti máa bẹ̀rẹ̀ sí yànnàná ọ̀rọ̀ ní àárọ̀ òní à ń bọ̀. Èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún tí ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹyẹ yan wa mo rọ̀ yín o ẹ máa bá mi wo BGI TV bàbá gbàgede olólùfẹ́ Yorùbá ni ó fẹ́ òótọ́ sísọ ó máa fẹ́ràn àwọn ènìyàn ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa wò ní gbogbo ìgbà ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. Ojú wa ò ní fọ́ o etí wa ò ní di o iléeṣẹ́ náà kò ní dàrú iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni. BGI TV ẹ má fi ṣeré ẹ máa wò lóòrèkóòrè. Ìṣẹ̀lẹ̀ ńlá. Ọ̀rọ̀ yìí mọ̀lẹ́ ó bẹnu tán. Ìṣẹ̀lẹ̀ ńlá lè yọ. Gbáǹkọ́gbì làwọn ìṣẹ̀lẹ̀ ìgbàdégbà tó tún wáyé báyìí o. Ó sì gba kéèyàn ó fi kọ́gbọ́n. Ó ti wá tó àsìkò wáyé láti fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n tí kì í jẹ́ ká pé àgbà níwèrè. Ìkànnì BGI TV túbọ̀ ń mú tuntun wá lórí ìṣẹ̀lẹ̀ ńlá. Ìṣẹ̀lẹ̀ ńlá lètò tó pọn dandan kí ẹ gbọ́. Kí ẹ sì tó jàǹfààní ẹ̀kọ́ tí kì í mú ní jèsí kóòtù ọ̀ràn tàbí lùgbàdé burúkú. Pẹ̀lú Alhaji Aláwìyí Adébáyọ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá gbàgede ìmọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀. Ìwọ ní ìṣẹ̀lẹ̀ ńlá lọ́wọ́ tàbí ní ìrírí ìṣẹ̀lẹ̀ ńlá tí mú ní kọ àfikọ́gbọ́n. Kàn sí iléeṣẹ́ amóhùnmáwòrán BGI TV ní King Thousand Estate ṣẹlẹ̀ bàbá Ọlábọ̀ Store Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn tàbí kí o pè sórí 0907-948-5035 0907-948-5035. Ìṣẹ̀lẹ̀ burúkú kò ní ṣẹlẹ̀ sí yín. Ẹ jẹ́ ká fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n. Tó bá jẹun náà la fi ń wé ohun ìpẹ́ ìpà náà lójó ọ̀pẹ̀sẹ̀ lérí ohun tó bá ti rórí tó jórí agbọ́dọ̀ máa fi wéra wọn náà ni. Ẹ jẹ́ káwọn akínyín káwọ̀ láti òkè lọ́hùn wọn ayọ̀ náà ló máa wà nínú ara wa lágbára ṣe Èdùmàrè aláàárọ̀ yìí mo ti náà lejò ńlé pẹ̀lú mi ẹ káàárọ̀ sà ẹ bá mi kàn wọ́n ra lé. Ǹjẹ́ gbogbo ojú tó ń wò wá jákèjádò àgbáńláyé ẹ káàárọ̀ wa kú ojúmọ́ o òní ó dá lágbára Ọlọ́run orúkọ tó ní ìyípadà Ọlálékan Igi náà ló kí n kú ìkàlẹ̀ sórí ètò wa ètò yín ètò Ojúmọ́ Aláyọ̀. Ẹ ṣeun púpọ̀ àlejò aláàárọ̀ níyì ohun tí mo fẹ́ ká mẹ́nubà lórí ọ̀rọ̀ ààbò àti ètò ìdájọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Nínú ìròyìn tó jáde láàárọ̀ ní ẹnìkan tó ti fìgbà kan jẹ́ alákòóso fún ètò tó ní í ṣe pẹ̀lú àwọn obìnrin tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ó ti bẹnu àtẹ́lu ìdájọ́ kan tó sọ pé àwọn ìdájọ́ tí wọ́n ń gbélẹ̀ lórílẹ̀‐èdè yìí tó jẹ́ ní ìdájọ́ ní kangaroo ló pé kódà ó fi wé ìdájọ́ ẹranko. Ilé ẹjọ́ wa ti pàṣẹ wípé kó lọ tọrọ fún àforíjì láàrin 30 ọjọ́ tí ò bá tọrọ àforíjì fún láàrin 30 ọjọ́ kò ní náfààní láti lè díje dupò tàbí wà nínú ọ́fíìsì kan tó jẹ́ ti ìjọba àkọ́kọ́ mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Ibi tí mò ń lọ kọ́ nìyẹn lórí ibi tí mò ń lọ gọ́gọ́ rèé. Àkọ́kọ́ bẹ̀ ni fọ́nrán agbẹjọ́rò eléyìí tó ń lọ káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà nísìnyí níbi tí ó ti na ìyàwó rẹ̀ lálùbami ọ̀. Ẹni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ obìnrin lórílẹ̀‐èdè wa Nàìjíríà ti wá ṣèlérí pé kì í ṣe fún àwọn obìnrin làwọn máa jà fún kódà tó bá jẹ́ pé àwọn ọkùnrin ni wọ́n ṣe ìwà burúkú sí àwọn náà yóò jà fún un wípé ní báyìí wọ́n ń gbé lọ ilé ẹjọ́ ní òní yìí. Ìdájọ́ wo ló péye tí a máa nígbàgbọ́ wípé wọn yóò rí ìdájọ́ tó péye ń bẹ̀? Ìyẹn ní o ẹ̀já wa wo Baale agbègbè kan tí wọ́n lù
ní ìpínlẹ̀ Ògùn ní agbègbè yìí o lórí ọ̀rọ̀ àwọn ajagun gbalẹ̀ ètò ààbò ìdájọ́ ṣé ìgbà kan rí ní ìpínlẹ̀ Ògùn yẹn mo mọ̀ pé ní abẹ́ ìṣèjọba gómìnà àná wọn ò fi àyè gba àwọn ajagun gbalẹ̀ bó ti wù wọ́n mọ̀ ṣé ata wá sọ wípé ètò ìdájọ́ ò fẹsẹ̀ múlẹ̀ tó bá jẹ́ pé wọ́n ti ń fa àwọn kan jófin lórílẹ̀‐èdè wa Nàìjíríà lórí àwọn ètò ìdájọ́ tàbí ètò ààbò ni bó dúró dáadáa ni irú àwọn ohun yóò bá ti ní máa ṣẹlẹ̀ kí ni ohun tí ń ṣẹlẹ̀ báyìí. ẹ ṣeun olóòtú mo kí gbogbo ojú tó ń wò wá lẹ́ẹ̀kan sí i àrùn pé a kú ojúmọ́ alákọ̀ọ́kọ́ náà tá a bá ní ká wo ètò ìdájọ́ ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn wípé kó lọ tọrọ àforíjì tá a bá ní ká wò láti igun títí ẹ̀ a rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdájọ́ kan náà ti ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà tó ṣe wípé bó ti lọ kò yẹ kó lọ bó ti lọ torí tá a bá ní àwò dáadáa a rí pé lọ́pọ̀ ìgbà kì í ṣe pé ńgbà tíjọba ilé ìdébẹ̀ ló ti ní ń gbogbo ṣẹlẹ̀ nǹkan báyìí ti ń ṣẹlẹ̀ ẹ já wo àkókò ìgbà tí ọ̀gágun ààrẹ wa tó ṣaláìsí tó dolóògbé ààrẹ Umaru Musa Yar'Adua ní kété tí wọ́n gorí oyè ẹ rí i pé wọ́n jẹ́ kí gbogbo ìlú mọ̀ pé àwọn mọ̀ pé ètò ìdìbò tó gbà wọ́n wọlé ó mẹ́hẹ̀ èyí wọn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì mo rántí pé lákòókò ìgbà náà ẹnìkan tó díje dupò fún ipò gómìnà ìpínlẹ̀ kan lábẹ́ ìjọba Umaru Musa Yar'Adua tó sì tún wá jẹ́ ọmọ ẹgbẹ́ wọn ìgbà tí àwọn olùdìbò tán kéde wípé ẹni ló wọlé tán gbé gbogbo ẹ̀ lọ bá ààrẹ Musa Yar'Adua sọ pé rárá o ọmọ ẹgbẹ́ òun kọ́ ló wọlé o ọmọ alátakò ló wọlé torí náà kí wọ́n gbé ìbò fẹ́ni tó wọlé ẹ worú ìdájọ́ báwọn ẹ rí i pé ńgbà tán gbẹ́jọ́ náà lọ sílé ẹjọ́ ààrẹ ò fi ṣègbè kò ṣègbè lẹ́yìn ẹnìkankan níta wá ń gbìyànjú àti ṣàlàyé ni pé ṣé ẹ rí ètò ìdájọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó jẹ́ pé wọ́n gbọ́dọ̀ ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ tá a bá ní ká wo arákùnrin tó jẹ́ agbẹjọ́rò yìí ṣé ẹ rí gbogbo òfin jákèjádò àgbáńlá ayé ló fi àwọn ìgbèǹdéke kan lélẹ̀ òfin mọ́ lófin báyìí àwọn obìnrin ò kì í ṣe ẹni tá a lè mọ ọ̀nà wọn lẹ́yìn ni wọ́n fún bí àpẹẹrẹ nílùú Gẹ̀ẹ́sì ẹ rí i pé ọkùnrin tó bá ta fèlèfèlè tàbó ṣe mọ́ náà pẹ̀lú obìnrin tí ò bá kí ń ṣe ọmọ ìlú gan wọn ó dá padà sílùú bẹ́ẹ̀ ni wọ́n dá padà sílùú tó ti wá ṣùgbọ́n tí ẹ rí tí agbẹjọ́rò ṣe ó kù díẹ̀ káàtó a rí wípé láyé ìgbà àwọn bàbá wa gan àwọn gan wọ́n jẹ́ ká mọ̀ pé tíyàwó èèyàn bá bíyàn nínú kéèyàn máa ṣọ kó fi lélẹ̀ ìgbà tó bá fi lọ tó bá fi padà inú rẹ̀ ó ti rọ̀ bẹ́ẹ̀ ni láyé àtijọ́ bọ́ wọn. ẹ wá rí i pé ìlú tó wá lù ú nìsín ó ti dáràn sí rẹ̀ lọ́rùn. kódà èmi ohun tí mo mọ̀ dájú ni pé wọ́n gba ìwé àṣẹ tí fi ń ṣe. ẹ̀rí bá ohun tó wá ṣe ní láàánú ni pé ẹni tí kinní ìwà ṣẹlẹ̀ sí gan-an ó tún wá jẹ́ amòfin fúnra rẹ̀. ẹ wá rí bá ibi tí ìjìyà rẹ̀ ó ti wá pọ̀ nù ibi tí ìjìyà rẹ̀ tí ó ti pọ̀ gan-an nù torí pé bí ẹni pé ó mojú ilẹ̀ ó tún tojú ilẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ rẹ̀ ṣe rí tá a bá wá ní ká bọ́ sí igun ti bí èyí tó wá jagun gbalẹ̀ pé àwọn ajagun gbalẹ̀ ṣé ẹ rí ọ̀rọ̀ àwọn ajagun gbalẹ̀ mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká wò ó lọ́nà méjì. ìkíní ibẹ̀. ìkíní ní ọdún 1979 ààrẹ Ọbásanjọ́ wọ́n ṣe òfin kan 78-79 àkókò ìgbà tán ṣe òfin ni wọ́n pàṣẹ wípé ìjọba ló ní gbogbo ilẹ̀. ìjọba ló ní gbogbo ilẹ̀ pé kò sí pé bóyá ibi báyìí o àwọn bàbá wa ló ní èèyàn kan ló ní o èèyàn láti ilẹ̀ láti wáṣẹ̀ ó lójú àwọn ilẹ̀ tó jẹ́ pé ìdílé báyìí ló ní ìdílé báyìí ló ní ṣùgbọ́n gbà tó di ọdún 1979 because àkókò ìgbà náà ni Ọbásanjọ́ ṣe òfin wípé tẹ́lẹ̀ èbó bá wá ṣiṣẹ́ ńlẹ̀ wa iléeṣẹ́ àwọn òyìnbó ńlẹ̀ wa wọ́n gbọ́dọ̀ ṣe ní 60-40 wọ́n sì gbọ́dọ̀ fi ọmọ ilẹ̀ wa kan ṣe aṣojú lára àwọn ẹni tí ó jẹ ọ̀gá ilé iṣẹ́ wọn lákòókò ìgbà yìí ni wọ́n wá pa òfin yìí dà wípé ìjọba ló nílẹ̀ léyìí tó túmọ̀ sí pé ìjọba lè gbalẹ̀ tó bá wù wọ́n wọ́n lè ṣe tó bá wù wọ́n sí ibikíbi látàrí eléyìí ló fi wá di wípé ìjọba ń mójútó lẹ̀ kò sí béèyàn ṣe lè sọ pé òun nílẹ̀ tó
wọ́n sọ pé kó wá gba ìwé ilẹ̀ kó wá ṣe survey ẹ rí i pé wọ́n ní wọ́n ṣe sí ọ̀fọ̀ wọ́n ṣe gbá wọ́n ṣàwò a rí i pé àwọn area kan tún wà tó jẹ́ pé wọ́n yà sọ́tọ̀ tí wọ́n sọ pé ìjọba ló ní gbogbo bíbà yẹn mọ́kànlé síbẹ̀ o. bẹ́ẹ̀ ni GRA. ẹ wá rí i báwọn ṣé ẹ wá rí i nítorí wá rí i pé ó ṣẹlẹ̀ ni pé àwọn ìwọ̀nba ilẹ̀ tó wá kù tí wọ́n filẹ̀ fáwọn mọ̀lẹ́bí àwọn aráàlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ mọ̀jà gbàgbé wípé àwọn baálẹ̀ náà ni wọ́n fi àkókò ìgbà náà kó àwọn ọmọ alákatakítì tí wọ́n bá talẹ̀ fún yàn àwọn náà wọ́n kó wọn lọ tí wọ́n sọ wípé ilẹ̀ bíbà yìí o àwọn tẹ́ bá ti bá lórí rẹ̀ ẹ lù wọ́n ẹ ṣèyà fún wọn. ìgbà míì sì wà tó jẹ́ wípé ńgbà tó yá ó di pé wọ́n talẹ̀ kan fẹ́yàn méjì àwọn méjèèjì ó jọ pàdé lórí ilẹ̀ wàhálà ó bá dé. ìtẹ́mi lérò ni pé ṣé ẹ rí tí wọ́n ní tógun bá jẹ lọ yóò jẹ bọ̀ ẹ worú baálẹ̀ tí wọ́n kó gìbò yìí tí wọ́n nà léyìí tó túmọ̀ sí wípé ó ṣeé ṣe káwọn náà ti fìgbà kan kó àwọn ọmọ gànfẹ́ kiri rí wípé ilẹ̀ yìí o báyìí báyìí ni o báyìí báyìí ni o. bẹ́ẹ̀ni tí ò jẹ gbè ò lè kú. ẹ̀rí báwọn ó sì ṣeé ṣe kó jẹ́ pé ìdílé méjì ló ń jà sílẹ̀ kọ́mọra wọn ọwọ́ wa dùn ẹnìkan ju ẹnìkan lọ. ṣùgbọ́n tá a bá ní àwò ṣe rí ilẹ̀ tí wọ́n bá filẹ̀ fáwọn ìdílé ìgbà mi ṣe rí gẹ́gẹ́ bí n tẹ́ mẹ́nubà lẹ́ẹ̀kan mo rántí pé ìjọba ìbíkúnlẹ̀ amúsù wọ́n pàṣẹ ni wọn ò dá lábàá wọ́n láwọn ò fẹ́ gbúròó pé àwọn ọmọ ajagun gbalẹ̀ kan wọ́n yọ àwọn èèyàn lẹ́nu ẹ jẹ́ fún yín lápẹẹrẹ mo rántí àkókò kan ní agbègbè kan lu Èkó ní Ìdìmú ẹ ralẹ̀ ní ìsìn ká sọ pé lẹ́yìn oṣù mẹ́ta ẹ fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lórí ilẹ̀ ṣé ẹ rí láti bus stop níbi tí ọkọ̀ tí ó kó yanrìn tí ń kó yanrìn bọ̀ làwọn ọmọ gànfẹ́ ó ti tẹ̀lé mọ́tò wọ́n fẹ́ lọ mọ ibi tí ó da tó fẹ́ jà sí iyẹ̀pẹ̀ ń sí tó bá ti débẹ̀ wọ́n ní yóò sanwó lẹ̀ yóò sanwó bàbá gbọ́ yóò sanwó ìyá gbọ́ nígbà wọn bá gbélé nǹkan ìjọ́kíjọ́ tó má tún kógi wá tó má ṣe ń kó bọ̀ wọ́n tún tẹ̀lé wọn ìjọ́ tí wọ́n bá bẹ̀rẹ̀ ìpìlẹ̀ ilé wọn wọ́n tún wá bẹ̀ wọ́n wà dúró bẹ̀ ẹ rántí pé àwọn ọba alákòókò àwọn ọba míì náà wà tó pé wọ́n pawọ́ pọ̀ pẹ̀lú àwọn ọmọ Ajagun. ẹ̀tọ́ èmi náà fẹ́ bèrè pé ta ló ń kówó bàbá gbọ́ fún. bọ́n ṣe láwọn olórí ni wọ́n ní àwọn èèyàn kan ládùúgbò àwọn bàbá àṣàlẹ̀ tó ṣe wípé àwọn gan ni wọ́n dáhùn so títọ́ba tó wá ṣẹlẹ̀ àfikọ́ba náà mú mọ́ra ni àfikọ́ba mú mọ́ra ni. ọ̀tẹ̀ baálẹ̀ tẹ̀ sí lélẹ́yìí. àbíkí baálẹ̀ mú mọ́ra ni. ẹ̀tọ́ ẹ wo jẹ́ ká ra dalẹ̀ mọ́ ń bẹ̀ ní àárò níye ní àná ààrẹ ṣèpàdé pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ alága kí lorúkọ ẹ̀ alága àwọn akọ̀ròyìn tí wọ́n ní ìwé ìròyìn kí lẹ rí sí ìpàdé yẹn àti ìpàdé tó ṣe pẹ̀lú Wike àti Fubara kí lẹ rí sí ìpàdé ọ̀nà méjèèjì yẹn ẹ má gbàgbé àwọn ìdojúkọ táwa akọ̀ròyìn tí wọ́n ń fojú kódà àwa tàtẹ̀yìn ń sọ̀rọ̀ yìí ó sì ṣe pẹ́rẹ́ ju àwọn akọ̀ròyìn lọ tí wọ́n ń jáde tí wọ́n lọ mú ròyìn wá lára wọn tí wọ́n tójú wọn kí lẹ rí sáwọn ìpàdé méjèèjì. ṣé ìgbésẹ̀ tó dáa òun ni ààrẹ gbé ẹjá wo ìjọba yìí a lè fi wé ìjọba tó lọ ẹ rí i pé ńgbà tó tó àkókò kan bàbá wa Lai Muhammed ni wọ́n dìde náà jáde náà fún un léde pé hate speech o. bẹ́ẹ̀ni ó lójú ọ̀rọ̀ tá a sọ. ó lójú ọ̀rọ̀ tá a sọ ó láwọn tá a lè sọ ṣùgbọ́n tó bá a ṣe páwọn ẹgbẹ́ tí wọ́n ní kò sí tí wọ́n lè sọ tá a bá ní àmọ́ ṣe báyìí kò dáa. kódà bó jẹ́ wọn ní. a fààyè gba ìjọba àwa ara wa báwọn. táwọn èèyàn bá fẹ́ gba ìjọba nímọ̀ràn gan kò lè sáyè fún torí pé ti ní kí gbogbo wọn panu mọ́ ṣùgbọ́n ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé nípa pé wọ́n jókòó pọ̀ pẹ̀lú àwọn oníròyìn ó dá mi lójú pé yóò padà so èso rẹ̀ àti wípé tá a bá ní àwò ní ayé ìgbà kan ó níwọ̀nba ìrànlọ́wọ́ tíjọba náà ń ṣe fáwọn oníròyìn because tẹ́ bá wojúṣe àwọn oníròyìn bí ò bá sóníròyìn kò sílùú ni mo rántí pé ààrẹ Amẹ́ríkà kan gan sọ wípé they prefer press than even the government. Torí pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè àgbáyé nìsín àwọn oníròyìn ni ó jẹ́ kẹ́ ẹ mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àtẹ̀yí tó ń ṣẹlẹ̀ nítòsí yín láì tí kú òbí kẹwàá àtẹ̀yí tó ń ṣẹlẹ̀ lọ́nà jíjìn àwọn kan lè tí wọ́n wò wá lọ́dọ̀ yìí
fún bí àpẹẹrẹ àwọn ọmọ orílẹ̀-èdè yìí kan bẹ lókè òkun tí wọn mọ tí ń ṣẹlẹ̀ ńlé nìsín wọ́n ń wò wá báyìí a sì ń fún wọn níròyìn gbogbo bí nǹkan ti ń lọ lórílẹ̀-èdè wọn léyìí tó ṣe pé ìrànlọ́wọ́ ńlá òun làwọn oníròyìn ń ṣe fún ìjọba àti gbogbo aráàlú torí náà èmi lérò pé kíjọba gbogbo àwọn ìrànlọ́wọ́ táwọn oníròyìn bá béèrè kíjọba náà mọ̀ gbìyànjú láti rí báwọn ṣe wá rí ọ̀rọ̀ Wike àti Fubara ọtí tọwọ́ bọ̀ bí alálàáfíà bá. àfi kí wọ́n fi pẹ̀lẹ́kùtù kí wọ́n fi yanjú ọ̀rọ̀ yìí ni torí wípé ohun tá a bá mú ní líle n tí ń tẹ̀yìn rẹ̀ jáde ó lè dá nǹkan ní ilẹ̀. ẹ̀ka tẹ̀dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ilé tó ti wò pé agboolé wà lọ́jà kórè ọmọ tuntun ọwọ́ torí náà kí gbogbo ẹ lè dá náà. Ẹlẹ́dùmarè yóò fún wa orílẹ̀-èdè Nàìjíríà ní bàjẹ́ kò ní fẹ́ bàjẹ́ láṣẹ Èdùmàrè. àníri jù báyìí lọ láàárọ̀ ní ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbọ̀nyìn olólùfẹ́ ẹ bá ń dágbére fún wa lálẹ́ kálí mọ́. ǹjẹ́ lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ojú tó ń wò wá jákèjádò àgbáńlá ẹ̀yin èèyàn wa ẹ máa wo BGI TV o ìkànnì tá a mọ̀ mú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè àti jákèjádò àgbáńlá ayé wá sójú ìwòran yín orúkọ tèmi ò yí padà Ọlálékan Ìgbè ló ń dágbére fún yín pé aṣọdún ayọ̀. ọdún ayọ̀ náà láṣẹ Kérésìmesì túmọ̀dé o ẹ̀yin ènìyàn ẹyọ ẹbí jẹ́sí Olúṣọlá ló kọ mi yìí nẹ́kan ló kọ bàbá mi lórúkọ gbogbo àwọn atájọ ṣe mẹ́tò yìí wá sí ojú ìwòran yín láàárọ̀ òní yìí là ń sọ wípé òní á dùn fún wa ó dàbọ̀. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mọ́rí nǹkan fèrè bàbá rere káwí parí BGI TV we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.